àwọn onílé àtàwọn ayálégbé látàwọn ìletò bíi 41 yíká ìlú Òṣogbo tí ṣolú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètà àti rí Owó Ẹ̀bà, Iléṣà Garage, Òkè Baálẹ̀, OSBC area, Uni Ọ̀ṣun Axis, Air Force Base, Army Depot, Bọ́rẹ̀dùn àti Kókà tó fi mọ́ àwọn agbègbè míì ló tún yáyá jáde ṣèwọ́de ìfẹ̀hónúhàn látàrí ìdákúrekú iná mọ̀nàmọ́ná tí iléeṣẹ́ tó ń pín iná ọba lẹ́kùn Ìbàdàn IBEDC ń faraàlú. àwọn tó ṣèwọ́de ọ̀hún tí wọ́n péjú sí kòríta olóbìrípo Òkè Baálẹ̀ gbé onírúurú pátákó àkọlé lọ́wọ́ nínú ètà àti rí ọ̀nà àtijẹ àti mú ti dẹnu kọlẹ̀ owó òkùnkùn lásán kò dára báyìí. IBEDC dáná ọba padà sílùú, òkùnkùn ṣàkóbá fétò ààbò àtàwọn àkọlé míì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣèwọ́de gba ọjà ọba lọ sí Station Road títí dé olú iléeṣẹ́ IBEDC nípínlẹ̀ yìí nígbà tó ń ṣàgbékalẹ̀ ohun tó fa ìwọ́de ìfẹ̀hónúhàn náà fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ IBEDC. ọ̀kan lára àwọn onílé Alhaji Badmus Gbọ́lagadé ṣàlàyé pé àkóbá tí ìdákúrekú iná ọ̀hún ti ṣe kìí ṣe kèrémí èyí tó ló ti kó aráàlú sí yọ́ọ́yọ́ nígbà tọ́pọ̀ okòwò àtàwọn iléeṣẹ́ tí ń dẹnu kọlẹ̀ débi pé kò jẹ́ káwọn ètò tí iléeṣẹ́ OSBC ń gbé jáde fáráàlú pagere mọ́. àwọn èèyàn náà tẹnumọ́ pé wọ́ọ́rọ́wọ́ ni ìwọ́de táwọn ṣe ṣùgbọ́n tí wọ́n ní kí iléeṣẹ́ IBEDC má sún àwọn kan ògiri tí wọ́n sì fún iléeṣẹ́ náà ní gbèdéke ọjọ́ 7 láti wá nǹkan ṣe sí ohun tó ń fa ìdákúrekú iná bí bẹ́ẹ̀ kọ́ yóò lẹ́yìn fún un. nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn pẹ̀lú ikọ̀ iléeṣẹ́ OSBC díẹ̀ lára àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún nínú ètà àti rí Comrade Adéwálé Adéwùmí àtọ̀gbẹ́ni Olúsànyà Tèmítọ́pẹ́ kọminú pé ìpèníjà ńlá lọ́rọ̀ ìdákúrekú iná ọbọ̀ ọ̀hún jẹ́ fétò ààbò pẹ̀lú bó ṣe ń ṣàkóbá fún ìṣọwọ́ṣe àwọn iléeṣẹ́ ológun orí ilẹ̀ àti tójú òfurufú tó wà nílùú Òṣogbo àtàwọn okòòwò míì pẹ̀lú. àwa tá à ń gbé ìlú àríná lò power company kò fún wa níná tó ṣó ará ìlú nìyẹn wọ́n ń fi ìyà jẹ gbogbo àdúgbò tó lé ní 41 l'Óṣogbo ní gbogbo àdúgbò yìí ni ó ń jìyà iná. ó ti sún wa pẹ̀lú oríṣiríṣi iná tí wọ́n ṣe ń ṣe iná yẹn tó ń kú fèrèkú tó fẹ́ ọ̀la dìde ààrí iná yẹn gbádùn gbogbo àwọn tó ń tajà gbogbo àwọn olùtajà gbogbo wọn ni business wọn ti kó pátápátá ìgbà pọ́n fi náà bí wà pa pé wọ́n fi ń ṣeré ni tó bá ti tàn fún ìṣẹ́jú díẹ̀ báyìí wá tún pa padà ni àwa ń rọ ìjọba lọ́rin kó bá a dá sí ọ̀rọ̀ yìí. ẹ lọ wá solution sí lasting solution. láti bí oṣù káàbọ̀ àríná ṣiṣẹ́. nígbà tó ń sọ̀rọ̀ adarí iléeṣẹ́ IBEDC nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ifeanyi Nkeji mọ̀rírì àwọn tó ṣèwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún fún bí wọ́n ṣe ṣe ní wọ́ọ́rọ́wọ́ nígbà tó tọ́ka sí pé ìdákúrekú iná ọba kọjá agbára iléeṣẹ́ náà. ó ṣèlérí pé iléeṣẹ́ IBEDC yóò gbọ́wọ́ sáwọ́ ìṣọwọ́ṣe rẹ̀ kété tí yàtọ̀ bá ti wà lẹ́ka ìpèsè iná ọba. a rántí pé àjọ tó ń mójútó ìpèsè iná ọba ṣàgbékalẹ̀ ìlànà pípín iná ọba níbàámu pẹ̀lú báwọn oníbàárà bá ṣe ń sanwó sí èyí tó mú pín àwọn oníbàárà sí ìsọ̀rí band A, band B àti band C èyí tó ṣàlàkalẹ̀ iye wákàtí tí ìsọ̀rí kọ̀ọ̀kan yóò fi máa níná lójúmọ́. ìròyìn fi yé ni pé àgbékalẹ̀ ọ̀hún ló ṣokùnfà bọ́rọ̀ pípín iná ọba ṣe já wálẹ̀ èyí tó sọ ọ̀pọ̀ ìletò sókùnkùn biribiri. mo ní ìgbọ̀dọ̀ wá bàbá yìí ìta àti ṣe lánàá àti ṣe èyí tí ó padà wá ṣẹlẹ̀ ẹ lọ pa gbogbo náà ṣògo lónìí ẹni tẹ pa gbogbo náà ṣògo lónìí àwọn ọmọ ẹ sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọlọ́pàá àwọn ọmọ ẹ jáde pépà náà lè jáde gbowó lè jáde gbowó àwọn náà lè kú lè jáde gbowó lẹ́bù lè jáde lọ gbowó pépà náà lè jáde lọ gbowó tẹ̀ iná tí mo tàn lọ fẹ́ gbowó ẹ̀ ní kọ́ lọ gbowó. mo fẹ́ sọ fún wípé ìpàdé tá a wá yìí kì í ṣe ti ikú kì í sí ìlànà àdébá ìjókòó pàdé kankan mọ́ àdébá ìjókòó pàdé kankan mọ́ mi ò kí ẹ pa gbogbo náà ṣògbó pátápátá kí gbogbo wa. kẹ́ẹ̀dẹ̀ pè wá pé solution ti wà kẹ́ẹ̀dẹ̀ pè wá pé solution ti wà. sí àtọ̀tọ̀ ẹran ti gbẹ níjọ́ sátọ̀dé takọ́ pàṣẹ meeting bẹ́ẹ̀ ni OSBC bẹ́ẹ̀ ni là ń sọ pé ká tó parí ìpàdé wọn. wọ́n ti tàn náà yà àti kò ní meeting èrò bí omi mú OSBC.
community. After the so everybody, most of us have spoken. But mo fẹ́ sọ pé request wa tí wọ́n sọ yìí láti lè jẹ́ kó wà effective, láti lè jẹ́ kí sẹ́yìn kó easy fẹ́yìn náà. Thank God pé kí ni ìkó wà recorded. Message wa yìí ẹsẹ̀ díẹ̀ sí ẹ̀fà. Mo fún yín mọ̀ ní o, ẹ̀yin tí mo bá ẹ̀yin dáṣe. Ṣùgbọ́n látàrí pé gbogbo ẹni wà fúláńtà ẹ̀fẹ́ kó kọjá bíbá yìí. By the time you send this message, sáà ń record tẹ́ bá send díẹ̀ sí ibi tó yẹ kó dé, mo máa sì sí o. Fọ́ọ̀dẹ̀gà àtẹ̀yìn tún fún wa lóṣogbo bó ṣe wẹ̀ ó kéré o. Tí apá àti bá ti pin tó ti dé lẹ́bù kan tẹ́ mọ̀ pé ẹ̀ lè ṣe wọ́n. Ìtumọ̀ akọ́bí tó máa jẹ́ kẹ́yìn náà kẹwàá exonerated by the time tí kìíní bá go beyond the expect tí wọ́n fi exonerate ti yín ìnìkan send message mọ̀ àti wọ́n ní o àti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti send ẹ̀ sí wa. Kẹ́yìn o tí wọ́n bá ṣiṣẹ́ lórí ẹ̀ anything that happens ẹ̀yìn náà lè máa hù. I know Madam very well, she used to come to OFBC tẹ́ ẹ bá sọ̀rọ̀. Ṣùgbọ́n eré ìlàjà ń bẹ́kùn sí. Let's not be true, let's be frank. We love you, we like you. But the fact remains that ẹ̀fẹ̀ láwọn eré àkàn. By the time you come for program lóṣogbo tó bá lówó NBC wọ́n á tanná fún wa. Immediately you leave go back the time for the iná hypocrite. A máa ń nà tẹ̀sí àbájá kẹta keep quiet àti mọ̀ bí sẹ́. And these people they are enlightened. We have been pushed to the wall. Ìgbà tẹ́lẹ̀ wà lóṣogbo 1989, 1992, 1993. Osogbo used to be a fact. Factor kan tẹ́lẹ̀ fi gbàgbé lọ́dọ̀ wọn. One of the factors is that NCC is in Osogbo. Ó wà nínú àwọn logical something. Ìlú tó ẹgbẹ́ pé environment tí nǹkan kan bá ti operate. Environment yẹn ìlú yẹn automatic ẹgbẹ́ náà fi fit ọgbẹ́dọ̀ tó wá kọ́ni tó wá kọ́ni pé based on that kìnìún kan àwọn sẹ́yìn nìkan lẹ́yìn kẹ́ èpè mọ́ ń jà o wọ́n sọ fẹ́ nìkan ẹ̀rú sí náà ń ba ìwọ̀n whoever that is involved tánú wọ́n post ẹ̀ wá sí Ọ̀ṣun who said it yesterday somebody was posted to Ọ̀ṣun simply because of a mission. alákìjà náà wọ́n pè é láti wá fẹ́ mission alákẹ́tù tó bá jẹ́ pé tòótọ́ ni irú oníyẹn tó forí ẹrù kò lè gbé o alẹ́ dẹ̀ ló lágbára jù lẹ́yìn fẹ́ mọ̀ náà bàbá yìí ẹ̀wù rédìí ẹ̀ táwọn yẹn wá ń sọ̀rọ̀ báyìí tí wọ́n wá lánàá tó tún wá lónìí táwọn náà participate lórí demonstration ẹ ti mọ̀ pé iná jó dẹ̀ fire on the mountain o if the calibre of these people ṣé máa lè ṣe báyìí ẹ jẹ́ wá sọ fún community ọ̀kan tí ń kọ lẹ́tà wọ́n ti ń send ọ̀nà rẹ̀. àṣẹ̀bọ́n wọn ti rí pé ní ìgbé everywhere ti kọ́ lórí gbogbo ẹ̀. tó involve àwọn honey ó involve amphor. wọ́n fẹ́ jẹ́ àwọn àgàn láàárọ̀ yìí. gbogbo àlọ́ involve hospital and kẹrẹ́lẹ̀ ìdáṣe ọlọ́run jẹ́ kí solution wá lẹ́yìn lè tí a bá la fẹ́ gbégbèsè kan pé yes ẹ̀fẹ́ sàmì tó máa lọ bẹ́ẹ̀ ká sọ pé yes yé ìfọ́ọ̀mù àwọn police yé ìfọ́ọ̀mù kìnnìkan kò lè wọ̀ ìfẹ́ wọ̀ we have gone beyond that. Eléyìí preamble ni kí wọ́n tó ṣe ní tìyẹn àwọn stages wọ́n ti plan A plan B plan C plan D ti wà nílẹ̀ ní wọ́n ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn fẹ́mi so pé tẹ́lẹ̀ if this one fails. nígbà yìí pẹ̀lú mọ́nì yìí táwa bá alákẹ́tù àti bíẹ̀mù tó wà ní ayé tẹ́lẹ̀ wọ́n á ní ká máa lọ pé tí wọ́n máa rí changes àárín kankan máa yí wọn dáadáa àdúgbò wa náà wà àìsèmọ́ wá bíbà yìí dáàdi yìí sá ọ̀nà tó lè fi lé ń gbé. ṣùgbọ́n ẹ̀sìn sẹ́wọ́n máa lọ tó kò ní ìbẹ́ta tó wọ́n máa promise wa ní pé ẹ máa lọ ẹ máa rí changes ṣé ní tí àbátẹ̀ ti sẹ́ ilé yìí kan pàkà tó kúrò bíbà yìí tí o bá pa ànígbà o èyí tó wọ́n ti bá àwọn tẹ̀mí jẹ́ ibi jíjọ ẹ má jẹ́ ẹjọ́ Sorry, sir. I think we need to talk. We are gbọ́dọ̀ wà negative. Torí pé tó bá yẹ pa wà negative ni à ní negotiate à ní wá. Tó bá jẹ́ pé bó ṣe ń dun kálukú ni yẹ ká sọ àyín sọ̀rọ̀ rárá. Ṣé rí ẹ ti rí frustration yẹn level tó dé. Ṣé rí ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó wà little bit offensive bẹ́ẹ̀ ń parọ́ fún wa
mi try láti reiterate ẹ̀ bọ̀ ó jọrọ́ mo dẹ̀ mọ̀ pé tí mo ibi tí wọ́n yẹ wà kí sọ máa pé ìdí sí àwọn yorùbá àgbà ti ń gbà ìgbìrì kan ẹ̀ tó ń mọ̀ nípa náà wà ní wa gan o nǹkan tá a fẹ́ is so simple ṣẹ́rí kò sí ẹni tí mẹ̀ máa dùn sí injustice ni pé iná tán fún Òṣogbo kẹfà fáwọn ibi tẹ́ ẹ ti ń rówó kẹfà tó kù ní òkùnkùn yóò bá jẹ́ pé iyan gbogbo wa ní ọ̀nà kan orúkọ àwọn GRA ìsara náà yẹn o. Number two, you have a very strong point to argue with anybody up there. That power resides here. We have that priority. Look into your documents. Ẹ wo ní ìwé tí wọ́n fi dá àwọn náà yẹn lẹ̀. Wọ́n kọ síbẹ̀ authoritatively pé Òṣogbo takes its share. Èyí tá à ń ṣe yìí nítorí àti mẹ́kọ̀ọ́ ni o. Àwọn èèyàn ti sún kàndé. Our negative o àfọyín ní that luxury of that time. If anything feasible, tí nǹkan kan tó dá bá máa ṣẹlẹ̀, ó lè ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta tàbájọ serious àmúta lẹ́ṣẹ̀. Ọjọ́ méje yẹn is too good to achieve something. Ṣé we are tired of this kama post ara wa. Ṣé àwọn bí aró yẹn ni wọ́n dùn àmọ̀ wọn? Gbogbo nǹkan máa ń sọ yẹn mọ̀. Man, you are new in this and I wish you all the best. You made a very messy situation. I knew a lot of the staff that are very corrupt. I wouldn't mention. I knew. But the fact remains, we'll give you that luxury. We'll give you that benefit of doubt. Do something and make your name. That is it. Thank you very much. Once they tell me was allocation, which is beyond the control of them. Sherry is so unfortunate. All of these things we are saying is beyond our control. We can't be within our control. Can one complain last or can one complain? Can't you the right thing? If it's something like a jealousy control, kilo shele me. If I anything I'm not writing alone, it can't just happen. But sometimes you can't give what you don't have. That is the problem on ground now. But I understand the plight that you have been on it before. What you have been improved, those ones are this neck decision. There have been neck even before the company was ceded to the private hands. But the way they operate now was so different from the way they were operating when we were PACM and NEPA. Thank God you have ideas. They regulate everything. We can't take decision on so many things as regards the business. It is whatever they throw to you that you pick and you begin to run with. We are not saying that the system is perfect. There's no perfect system. We have our lapses within. And we know how we resolve them. But when a policy is coming from them, whether it is okay for you or it's not okay for you, you have to run with it. Our everyone now. I don't even know the chairman of NEC as I'm talking. In person. We only see the name. So it is because some things are not within our control. Laughing, ṣe bí product ni iná tá à ń sọ yìí it's our product èmi gan find it easy láti sọ pé ẹlọgbọ owó lọ́wọ́ ta ní sìn when everywhere is hot everybody is angry the product is not there and I'm just trying to let you know that it's not only about you ìgbà tí wọ́n bá wà tí gbogbo nǹkan ṣe lè ní mi gan lè display ID card pé this is where I'm working when I was coming to Palace yesterday I remove it yes so that they will not beat me. Because they don't understand. But they cannot understand. What average person understand out there is money the no modern, but they don't have it. So I will not. We are not. How do I put it now? You showing your grievances is a normal thing. But I want to beg you, sir. I'm quite because decision have gotten out of hand. Ewa jẹ̀bù rẹ̀ ni ẹjọ́. Mo fẹ́ kẹ́ ẹ̀jẹ̀ ká díẹ̀ ẹjọ́. No, ó yé mi. But you won't get to that. Lágbára Ọlọ́run kò ní dé pé àdáàdì kò tí ẹ lè dé bẹ́ẹ̀ Ọlọ́run kò jẹ́ pé kò lè dé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀jẹ̀ ká jọ gbàgbọ́ sí iṣẹ́ mi. Lánàá as at the time we were talking yesterday, we were talking by faith.
we will talk to them. Our government, we will come back home, call them, tell them there is problem, they need to give us more allocation. It's not proper for us to begin to divulge company information by showing you exactly what we were given. And what was given to Osun, we go as far as Simbo Osun dey no. Ṣé kò délé ṣáà ń kó inconsistent. Mi ò mọ̀ wọ́n event me. But now, we had some briefing with ourselves that what can we do with the interim? Ṣé o lè má tó kòtó kò tẹ̀ lè kòtó pín? But nínú kòtó pín, that's why I'm begging. Ẹ jẹ́ ká fi sùúrù ṣe. Bó bá ṣe pé this number of hours lálẹ́ tán to those feeders at least to douse the tension and for people to work níwọ̀nba. Ṣé ẹ lè gbà fún wa ni? Because ẹni sùúrù sàbí. Ṣẹ́rí àjọ ṣẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣe pé èsì àwáyé ẹjọ́. Ẹ jẹ́ ká jọ fi because the issue here is not in my hand, it's not in his hand, it's not even in your hand. The time you don't want to see us, you shut this place down and everybody move. But at the end of the day, what we Borina, what she might affect 1 or 2 people more. If it is these few hours like from this particular feeder, then we begin to rotate within what we have. Rather than nothing. The bar will pay and they can shut everything down because we no go be IBEC, we no go be, we no go be IBEC, we no go be.